Bó ló ti wá? ọmọ sọ́lọ̀ ni. Ẹ bá ń kí Aláàfin. Ìyá tó bí Aláàfin àtèmi, bàbá ìyá Aláàfin àtèmi, bàbá kan náà lè wá. Ìyẹn Kábíyèsí Ọ̀wádé. Ọ̀wádé Abímbọ́lá, ìyá ẹ̀, bàbá tó bí ìyá ẹ̀ àti bàbá mi, the same father. Nílùú iná. Ọmọ Ọ̀ṣọ́lọ̀ ni. The mother is from Ọ̀ṣọ́lọ̀ dynasty in Ìdànrè. Oyè tí mo jẹ yìí. Ní ọ̀dọ̀ yẹn kan làwọn náà ń jẹ́ lé tiwọn náà Ló lé ìyá ẹ̀ Nídànrè. Bẹ́ẹ̀ tí ọba. Tá a bá wá wò gbogbo àwọn àgbààgbà ọba nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Tá a bá ní ká máa ka àwọn àgbà ọba, á ka Ọ̀nìrìṣà. Yes. Á ka Aláàfin. Yes. Á ka Kábíyèsí Ọba Olúbàdàn. Á dé mọ̀ ń ka ni o, mọ̀ ń ka ni mi tó o, mọ̀ ń ka ni mi tó o, mọ̀ ń ka ni mi tó o. Á dé ìlú tá a wà yìí. Mo gbà bẹ́ẹ̀. Á dé ìlú. Ṣé ẹni jẹ́ ń sọ fún ẹ? Ó níbi tí mò ń lọ bàbá. Ẹ jẹ́ nǹkan sọ kọ́kọ́ fún yín. As at 1908. Before amalgamation. Nígbà tó ní kán kọ àwọn ọba. Ó ní bá ṣe tò wọ́n o. Bí ti báwo. Ẹ ṣe. Òun tó wà láyé ń gbà yín. Ìṣẹ̀ṣe dẹ̀ ṣe gbilẹ̀. Olúkúlùkù mọ̀ pọ̀ ara ẹ̀. Ẹrú mọ bẹ́ẹ̀ ni ẹrú mọra ẹ̀ lẹ́rú. Ìwọ̀fà. Ìwọ̀fà mọra ẹ̀ níwọ̀fà. Kẹ́rú ó má ṣe bí ọba, kí ìwọ̀fà má ṣe bí ọmọ onílé. Ẹ ti ní ẹkàn ká ni ẹ tó. Mo ní tó ọkàn ká ni. Mo ti gbà bẹ́ẹ̀. Tó bá ń dárúkọ ọba, àwọn ọba tó yẹ kẹ́ dárúkọ ẹ̀ tí ì dárúkọ wọn. Irú àwọn ọba wo? Oore Ọ̀tún. Ní Mọ̀bà. Oore Ọ̀tún. Níbo nu? Lẹ́kìtì. Ṣèṣì Ọ̀tún. Ọ̀tún Èkìtì. Ẹ̀yin ti wà ní Mọ̀bà. Ẹ̀yin ti wà ní Mọ̀bà. Ó ṣoore fúnfẹ́. Oore Ọ̀fọ̀tún. Ó ní ọmọọba tó ń kọ́kọ́ bí sífẹ̀ tí ìyá ẹ̀ kú lọ́jọ́ yìí. Ẹ tún ọ̀rọ̀ yẹn sọ. Oore Ọ̀fọ̀tún. Òun ni ọmọọba tí wọ́n bí sífẹ̀ tí ìyá ẹ̀ kú lọ́jọ́ yẹn tí ò fojú kan ìyá ẹ̀. Nítorí náà bí wọ́n bá jẹ ọba Oore Ọ̀tún, bó bá ní ìyá láyé kò gbọdọ̀ fojú kan ìyá ẹ̀ títí ọjọ́ òkú. Bàbá ẹ tún ọ̀rọ̀ yẹn sọ, kọ́ bá yẹ pé ẹ̀yin nìkan lẹ̀, èmi nìkan mọ̀ ń gbọ́rọ̀ yẹn, bóyá gbogbo èèyàn bá. Mo ní Oore Ọ̀tún. Mo lóun ni ọmọọba tí wọ́n bí sífẹ̀ tí ìyá ẹ̀ ṣaláìsí lọ́jọ́ tó ń fi sáyé. Mo ń gbádùn yín lọ. Lẹ́yìn ìgbà yẹn tó fi wá jẹ ọba, tó bá ti jẹ ọba, tó bá ní ìyá kò gbọdọ̀ fojú kan ìyá ẹ̀ títí tí ìyá ẹ̀ á fi kú. Ẹ lọ bèrè pé mo parọ́ ní. Adé tí gbogbo wọn sọ pé Adé Oòduà yìí kò sí lóye ọ̀dọ́ ni o. Ibo ló wá wà? Ó wà ní Ìdànrè. Ṣé gbogbo Yorùbá sì mọ̀ nǹkan tẹ́ ń sọ? Dáadáa àfẹ́ tó bá fẹ́ parọ́. Adé ìwúlẹ̀ pé. Adé Oòduà gangan tó jẹ́ adé tó ń gbé wá láti Mẹ́kà. Sáwọn èèyàn ní máa nawọ́ sí lórí social media pé irọ́ ni bàbá yín pa. Ẹ kàn sọ pé irọ́ ni mo pa, tó bá ti sọ pé irọ́ ni tá bá ti jọba, tó bá ti da December kan wá wá dé yẹn. Mo sọ pé jáde lọ́sàn-án èèwọ̀ ni. Èèwọ̀ ni o. Nítorí wọ́n da nígbà tí òkùnkùn ṣú. Òkè lọ́jọ́ o. Òru ni. Òru ni o. Òru ni o. Òun ni Ọlọ́fin gbé tó lé Ìdànrè kúrò títí títa fi sáwọ orí òkúta yìí o. Àwọn tó mọ̀ nípa ẹ̀, ọba Benin mọ̀ nípa ẹ̀ o. Benin. Aláàfin mọ̀ nípa ẹ̀ o. Aláàfin. Ọba Ìwérelé. Ìwérelé. Ọọ̀ni. Ọ̀nìrìṣà. Ṣùgbọ́n a sọ pé a ju Ọ̀nìrìṣà o. Bíi ti báwo. Ẹ ṣe. Ẹni tó bá ti jogún bàbá èèyàn kí ló jẹ́ fún yàn. Èmi ní ìsìn, I'm one of the youngest of my father's offspring. Èmi ni mo jọ sọ́lọ. Ẹ̀yin lẹ kéré jù. Èèyàn méjì ló wà lẹ́yìn ní ọmọ bàbá mi. Mo láwọn ẹ̀gbọ́n tó bí mi wọn lọ́mọ bàbá. Wọ́n ìwà láyé o. Ọjọ́ tó ti fún mi lọ́sọ̀lọ̀. Ẹ ti jù wọ́n lọ. Ti jù wọ́n lọ. Gbogbo wọn tó bá fẹ́ ṣe nǹkan tán bá rí mi, tán bá dé sí, ẹ̀rọ àwọn ẹ̀gbọ́n wọn máa kúrẹ̀ máa gbé wọn dìde. Ọlọ́fin ò lè sọ pé òun ju Oòduà. Ẹni tó bá dẹ̀ tún wà ní pòsíṣàn Oòduà, ó ti ju Ọlọ́fin lọ. A jẹ́ wípé nǹkan tẹ́ ń sọ ń sìn ni pé ìlú yìí, ìlú Ọlọ́fin la wà. Ìlú Ọlọ́fin ni o. Àdìmúlà. Òun náà pè ní Àrèmìtà. Ẹ mọ̀ koríki ìlú yín mọ̀ ń gbọ́ yín. Jẹ́ mi. Ẹ mọ̀ kí. Oríkì Ìdànrè, gbogbo ọmọ Ìdànrè fẹ́ gbọ́. Mo ti kí oríkì Ìdànrè. Ẹ kì í. Ṣé ibi tí oríkì Ìdànrè burú sí? Tá a bá ṣe é jù yín lọ, mo gbúdọ̀ pe ewúrẹ́. Ewúrẹ́. Àbí kí n pajá.
ajá àbí kí lọ má gbò àgbò níbi tí agbára Ọlọ́fin dé nǹkan tá a kò lè sọ ni pé Ọlọ́fin náà yẹ ẹ̀rù lálẹ̀ eléjì pẹ́pẹ́ ó tán ó lòjà ìrọ̀dá ó lòjà tẹ̀ fúnrọ̀ òjò wà nù kàn mẹ́fẹ̀ẹ́ tún dérò yìí agabẹ́gi ni gan-an Ọlọ́fin wo jà olówó mi ẹ̀rù lálẹ̀ o. Ọlọ́fin máa gbé èmi náà o má fi mí lẹ̀ máa ràn mí lọ́wọ́ o alálẹ̀ ilẹ̀ Yorùbá ibi tí mo dúró sí náà máa gbé èmi náà má fi mí lẹ̀ o torí alálẹ̀ ni gbogbo Yorùbá ń bọ̀. alálẹ̀ ni bàbá ọ̀rọ̀ wà náà ọ̀rọ̀ tẹ́ sọ yẹn o. mọ́mọ́ ti sí mi mo ti ọ̀rọ̀ yẹn sí mi. àwọn ti tòbí off camera. bàbá ṣé ẹ mọ̀ pé kíní kan wà mọ̀ tí ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ yín ṣé kí n sọ ẹ bẹ̀rù. kí lèèyàn fẹ́ bẹ̀rù sí ẹni tí ò bá lóòótọ́ lẹ́nu ló máa ń bẹ̀rù ṣùgbọ́n ẹ̀gbọ́n kan táwọn bàbá wa sọ wọ́n ní olóòótọ́ òkè ń kú sípò ìkà wọ́n máa ń jẹ̀yà ṣùgbọ́n lọ́rẹ̀ẹ́yìn òun náà ni wọ́n máa fi gbà fún ọ̀rọ̀ tí mò ń bá yín sọ èmi àti Aláàfin late Aláàfin Adéyẹmí I engage on social media on this matter. kí ló fà á. mo kọ́ náà ni pé ìlú kan ò ju Ìdọ̀rẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n wa nífẹ̀ẹ́ Ọlọ́fin ò lè sọ pé òun ò dúró nífẹ̀ẹ́ náà. ó dúró nífẹ̀ẹ́. àìmọye ìlú tó kúrò nídọ̀rẹ̀ nígbà tá à ń pè nífẹ̀ẹ́ òkè kó tó di pé ó da Ìdọ̀rẹ̀ tó máa ń pa ìtàn lẹ́ni níbo náà làwọn ti lọ wọ́n nífẹ̀ẹ́ Ifẹ̀ òkè nídọ̀rẹ̀ Ifẹ̀ ilé ní ilé Ifẹ̀ tó wà yìí ṣebí gbogbo wa làwọn lọ ń sọ ọdún kẹfà tó Oòduà wà láyé àwọn àwọn ẹmọ bí tá sí Oòduà sí. gbóná sí Oòduà sí. mi lè sọ fún yín mi lè sọ ọmọ Ọlọ́fin lèmi ọmọ owó èmi kan Ọlọ́fin náà yẹ ẹrù lálẹ́. Ọlọ́fin sì ní àwọn ẹrú tó pọ̀. ẹ má jẹ́ àsọ̀rọ̀ torí òtítọ́ ẹrú Ọlọ́fin ní í ṣe ìyàwó tọ́lọ́fin gan fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó ń bímọ tó sọ wọ́n lórúkọ. bíi ti báwo. ti bá róbìnrin tó wù mí àbúrò mi yìí ló ní èèyàn mo dẹ̀ rí lọ́dọ̀ ẹ̀ pé wá ọmọbìnrin yìí máa wọ́n fún mi á mú wà nígbà yẹn ìfẹ́ wà láàárín ẹ̀gbọ́n Ọlọ́fin ló jogún Oòduà òun náà fi pàṣẹ nílẹ̀ Yorùbá pé àbúrò ló jogún ẹ̀gbọ́n ọmọ ìyá tí n bá dàgbà tí n bá lọ àwọn ọmọ ìyá mi á dúró wọ́n lágbára lórí property mi eléyìí tá a ṣe kàwé tí a gbé lọ́ọ̀ wá àwọn òfin là ń sọ pé ṣèbẹ́rù bàbá mi ò lẹ́rù níbi tí àbúrò bàbá ẹ̀ wà láyé ìgbà yẹn nǹkan tó wà láàrin Ọlọ́fin. a jẹ́ pé kú òun sẹ́ẹ̀tì àwọn tán sọ pé wọ́n wá bàbá kiri bòrò ló ti gbé yẹn lọ ó lè ibi tí mò ń lọ pé kú òun sẹ́ẹ̀tì àwọn tí bòrò ló jí gbé báwo àná ti palẹ̀ bàbá mọ́ pé ransom ló. bàbá Ọlọ́run ò ní kúrò níbi tó wà ewé ò dẹ̀ ló sunkún. ọ̀dà ẹ wá nà ká sí kámẹ́rà ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá pé wọ́n gbọ́dọ̀ fi ṣẹ̀ṣẹ̀ ilẹ̀. tó tẹ ní ìdí kí n nà ká pẹ̀lú gbogbo ilé tí ń sọ látàárọ̀ wọ́n tún mọ̀ pé wọ́n gbọ́dọ̀ fi ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ ẹ jẹ́ sọ fún yín àìmọye pásítọ̀ tí Ọlọ́run bless lẹ́nìí tí ò fi ṣẹ̀ṣẹ̀ ilé ẹ lẹ́ o. bírú àwọn pásítọ̀. mi ò lè dárúkọ. ok bírú pásítọ̀ yẹn. ọ̀dà mo ń gbádùn yín lọ bàbá. ọmọ Yorùbá tó bá ti fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ó fi ayé ẹ̀ lẹ̀ nìyẹn. ẹ máa gbọ́ ìlú tí ìṣẹ̀ṣe ò sí nílẹ̀ Yorùbá ibẹ̀ lógún ti ń jà jù báyìí o. ẹ dákọ̀ bíi mẹ́ta. àmì ní dárúkọ. ọ̀dà ẹ máa sọ̀rọ̀ yín lọ. gbogbo wa la mọ̀ bíi dẹ́n ìṣẹ̀ṣe lè wà nílùú tí ọmọ ìlú bá ti ṣe alamí. tọ́jú ọmọ Yorùbá bẹ̀. bẹ́ẹ̀ ṣé mo pé bírú èmi báyìí ni mo mojúbọ àwọn ìṣẹ̀ṣe Ìdọ̀rẹ̀ lọ́jọ́ tí n bá ti gbà bọ̀dù sí alálẹ̀ Ìdọ̀rẹ̀ mo máa ìrírí repercussion ẹ o ọ̀sẹ̀ kan àti bàjẹ́. láti bàjẹ́. nǹkan tó ṣe wá nílẹ̀ Yorùbá nìyẹn àwọn ọmọ Yorùbá wọ́n gba owó ju ìṣẹ̀ṣe wọ́n tú àṣírí ìlú wọn síta ẹ máa gbọ́ ibi tí ò ti yẹ ká fi ewúrẹ́ bọ́fá tá a bá ti lọ fi bọ́fá kí la ṣe. àti dalẹ̀. àti dalẹ̀ ni ẹ ṣé ifá yẹn tún lè gbè. láíláí.
ó ì máa padà wá o wàá tó 50 years. After 50 years. Ìdánrẹ́ ò ṣe yẹn o. Ìdánrẹ́ ò ṣe yẹn. No. Àwa tá à ń ṣe tí Ọlọ́run gbé ìlú yìí lé lọ́wọ́ tí Ọlọ́run fún ní àṣẹ ìlú yìí láti máa ṣe àdúrà gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe àti ìṣẹ̀dálẹ̀ àti ìgbàbọ̀dé. Bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba mi wà àwọn àjọba báyìí ọ̀rọ̀ tí mò ń sọ yọmọ yé wọ́n dẹ̀ lọ mọ ṣe kábíyèsí wọn l'Amẹ́ríkà wọ́n á ní bàbá wọ́n á ní kò síjọ́ tẹ wá kábíyèsí dáàfin tẹ́ bọ̀n rí àwọn l'Amẹ́ríkà náà ti náà wà ní tiwọn. ìyẹn ò kí ń ṣọba. Kí ló tẹ fi sọ bẹ́ẹ̀. ọba mi fi lù ú lẹ̀ ṣe rí bí mo ṣe wà yìí láti ìgbà tí mo ti jẹ ọsọlọ mo láwọn ọmọ sílùú òyìnbó mo ní sí káàkiri mi ò lè lo ọjọ́ mẹ́ta nílùú onílùú. ẹ lè lọ́jọ́ mẹ́ta nílùú òyìnbó. nílùú onílùú. nílùú onílùú ẹ ń bọ̀ padà nu kí ló dé. ẹ ṣe ó láwọn èèwọ̀ kan tó bá ti ṣe níjọ́ tó bá rí mi kò ní ṣeé ṣe ìlú á dàrú. bóyá ọjọ́ mẹ́ta tí mo lọ wọ́n ti ṣe kò dẹ̀ gbúdọ̀ jọjọ́ méje ọjọ́ mẹ́ta tí mo gbúdọ̀ dá kinní yẹn padà tí má ti lọ ọjọ́ márùn-ún lọ kí ni mo ṣe yẹn. ẹ ti tàpá sófin ìlú. tí bá dẹ̀ ti tàpá sófin ìlú. àti ṣẹṣẹ gán kí ló máa ṣẹlẹ̀. àtòrìṣà gán ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́. bó ṣe rí mi. ṣó wá yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba máa ṣe bẹ́ẹ̀. ẹ gbọ́ mo ní ìjọba ti bà nǹkan jẹ́ ẹni tó yẹ ká fi jọba tó lè mọ ìṣẹ̀ṣe ó lè má wù gómìnà. ibi tí mo ti ní Awólọ́wọ̀ gbé wa sọ́wọ́ ìjọba nìyẹn bàbá Awólọ́wọ̀ òun ló jẹ́ ká kàwé ṣùgbọ́n ó yẹ kó fi àwọn ọba sípò tí ọba wà nígbà ìwáṣẹ̀ kó fi wọ́n sílẹ̀. ẹ bá ń kí Aláàfin Ọ̀yọ́ onírìsìn o torí ìyá Aláàfin Ọ̀yọ́ mo ló ti wá. ọmọ sọlọ ni. ẹ bá ń kí Aláàfin Ọ̀yọ́. ìyá tó bí Aláàfin àtèmi bàbá ìyá Aláàfin àtèmi bàbá kan lọ́dún. ìyẹn kábíyèsí Ọ̀wọ́adé. Ọ̀wọ́adé Abímbọ́lá ìyá ẹ̀ bàbá tó bí ìyá ẹ̀ àti bàbá mi the same father. nílùú iná. ọmọ Ọ̀ṣọ́lọ̀ ni. The mother is from Ọ̀ṣọ́lọ̀ dynasty in Ìdàrè oyè tí mo jẹ yìí. ni ọ̀dọ̀ yẹn kan làwọn náà ń jẹ́ lé tiwọn náà ní ilé ìyá ẹ̀ nídàrè. ẹ bá ń kí Aláàfin. ẹ mọ kí Aláàfin o òjò pàṣẹ kẹrẹmọdẹ ọmọ Àtìbà wọn ní kó lówó gbowó wọn ní kí wọ́n fà kó fẹ́ rú lẹ̀ kọ́mọ́ bá dìjà ẹ̀yin mọ̀ sọ́nà kọ́mọ́ bá dá pọn. ta Aláàfin mo ti bá fẹ́ kí Aláàfin. tó mo kí gbogbo ọmọ Yorùbá o nílé lóko àti lókè òkun gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé pátápátá mo kí yín o pé kára ó lé o àjíǹde ara ó máa jẹ́ o orúkọ mi ni His Eminence Alálàbí Ayé Òjó Victor Ìlúfẹ́milóyè Kínní Ọ̀ṣọ́lọ̀ ti gbogbo ilẹ̀ Ìdànrè pátápátápátá. Bàbá ẹlẹ́rìn irú èèyàn wo náà ń pè ní Ọ̀ṣọ́lọ̀. Ọ̀ṣọ́lọ̀ jẹ́ ìjòyè bí ọba. bí ti báwo. ó sì jẹ́ aṣojú ọba. bí ti báwo. ó jẹ́ olórí ẹlẹ́sìn Ìdànrè pátápátá. Bàbá. gbogbo àṣà ìbílẹ̀ Ìdànrè tí wọ́n ń pè ní àṣà ìbílẹ̀ Orósùn òun ló ṣe aṣojú ọba bẹ́ẹ̀. aláwọn mi o tó ń tún jẹ́ lóye pàtàkì ṣùgbọ́n òun gangan ló dúró gẹ́gẹ́ bí aṣojú ọba nípa àṣà ìbílẹ̀ Ìdànrè àṣà àti ìṣe Ìdànrè Ọ̀ṣọ́lọ̀ jẹ́ olórí. ṣé báwo bàbá báwo ni ìṣẹ̀ṣe ṣe bẹ̀rẹ̀ gan ṣé ẹ jogún ẹ̀ nílé bàbá yín ni àbí báwo ló ṣe bẹ̀rẹ̀ àbọ̀nkàn bí yín sì di ẹ̀ àbẹ́yìn gan lọ kọ́ sẹ́ńtà. èèyàn máa béèrè bẹ́ẹ̀. ẹni ò kọ́ sẹ́ńtà o. bíi ti báwo ló ṣe bẹ̀rẹ̀. àbínibíni o. bíi ti bò. láti ìgbà ìwáṣẹ̀ tí a ti tẹ̀lú tí wọ́n ń pè ní Ifẹ̀ Òkè dúró tán ti tẹ̀ dó tó yí padà dá Ìdànrè ní Ọ̀ṣọ́lọ̀ ti wà. bí Ọlọ́fin ṣe jẹ́ olórí Ilé Ifẹ̀ ní Ilé Ifẹ̀ tó fi wá sí Ìdànrè bẹ́ẹ̀ náà ni Ọ̀ṣọ́lọ̀ jẹ́ kan nínú àwọn tí Ọlọ́fin bá ń bí tó jẹ́ gbòógì
so ìkan nínú ẹ̀mẹ̀wá ẹni o bí Ìdànrè ṣe dàgbà tó bẹ́ẹ̀ ni oyè Ọ̀sọ́lọ̀ ṣe wà láti ìgbà ìwáṣẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ọjà inú mi dùn bàbá sì ń béèrè ẹ máa béèrè ẹ fún mi lórí ọ̀fẹ́ mo fún yín. a jẹ́ pé ẹ̀jẹ̀ kan níbẹ̀ nínú ẹni tó ń sojú ilé ẹ̀jẹ̀ kan níbẹ̀. gbogbo ti jẹ tó ṣé ká sọ bẹ́ẹ̀ àbí. gbogbo ti jẹ tó bàbá ṣe lóògùn. Ọlọ́run ló lóògùn. bíi ti bó. Ọlọ́run ló lóògùn. bíi ti bó bàbá. èèyàn kan ò lè sọ pé òun lóògùn. Ọlọ́run ló lóògùn. èmi ò lóògùn mo lọ́lọ́run tí bá dẹ̀ ti ní Ọlọ́run Elédùà mo lóògùn. ẹ ti lóògùn ọ̀dà ṣùgbọ́n tẹ bá wò dáadáa ṣé ẹ ti rí àwọn nǹkan kan irú ìṣẹ̀ṣe wo lẹ gbé dání. Ọ̀rọ̀sùn ni. kí náà ń pè ní Ọ̀rọ̀sùn. Ọ̀rọ̀sùn jẹ́ àṣà Ìdànrè tá a ti bẹ̀rẹ̀ 1200 years ago. tó dàbí pé a gbọ́dọ̀ ṣe wá ṣe lọ́dún kan tá a bá ṣe ayé ò lè rọgbọ nǹkan ò lè dà ship wa máa capsize lórí omi nítorí bí àwọn bàbá wa ṣe sọ fún wa tá a dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní ṣe tá a bá ṣòro sùn Ìdànrè ò lè jẹ́ṣú tá a bá ṣòro sùn Ìdànrè ò lè ṣògùn tá a bá ṣòro sùn àwọn ọdún tó kù tá a fi ń mọ̀ pé ìlú tó ń pè ní Ìdànrè tá a bá ṣòro sùn kò ṣeé ṣe mọ̀tọ́ ọdún Ọ̀sọ́lọ̀ náà máa kọ́kọ́ ṣe kán tó ṣòro sùn. ṣé babaláwo ni. èmi ò kí ń ṣe babaláwo. irú èwo ni. oníṣẹ̀ṣe ìbílẹ̀. irú ìṣẹ̀ṣe wo ni yàtọ̀ sí Ọ̀rọ̀sùn. kò sí mi o Ọ̀rọ̀sùn gangan làwa ń ṣe. ní tèmi o àwọn ìdílé mi wà tó ń jẹ́ pé babaláwo tó ń dífá o àwọn ìdílé mi wà tó ń ṣẹ̀ṣẹ̀ṣe mi o tó ń bọ àbájí o àwọn míì wà o wọ́n ń bọ ya o àwọn míì wà o wọ́n ń bọ ṣu o gbogbo ẹ̀ kò kárí ẹ̀ nílùú Ìdànrè Ọ̀rọ̀sùn àtọlọ́fẹ̀. ẹ kọ́kọ́ máa fi gbólóhùn kí gbogbo ọmọ Yorùbá torí ẹni tá a bá dé Ìdànrè gbólóhùn wà ní Ìdànrè ẹ kọ́kọ́ máa fi gbólóhùn kí gbọgbọ ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ gbọ́dọ̀ látẹnu yín. ṣe rí gbólóhùn Ìdànrè ó máa ń dàbí ìgbà tí ọdẹ ń sùn jálá. ẹ yẹ sọ ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìdànrè tán bẹ ní diaspora ọ̀pọ̀lọpọ̀ wọn wò yín o. ẹ mọ wọn wọn mọ Ìdànrè òkè ní gbólóhùn a máa ń kọ ọ̀gbọ́ ògòdò. bíbò. a máa ọ̀gbọ́ ògòdò yẹn pé oríṣi méjì ìkan wà fún eré ṣíṣe bírú bẹ ṣe wá bá mi sìn ilé tí mo bá fẹ́ sọ fún yín sìn kò ní jẹ́ incantations kò ní sọ̀rọ̀ burúkú ńbẹ̀ ìkan wà tó yẹ pé lyric lásán ni a máa fi ń bọ́mọ ṣeré tá a bá fẹ́ ṣe ayẹyẹ bí ọmọ ń ṣe marriage à ń ṣe kómọ tínú wa bá dùn à á kọ but tá a bá ń ṣe àṣà ìbílẹ̀ Ìdànrè especially à ń ṣe ọdún Ọ̀rọ̀sùn ni o à ń ṣe Ìwòdì ni o à ń ṣe Ayérégbé ni o à ń ṣe ọdún Ọlọ́fin ni o èyí tá a máa ń kọ yẹn second segment ọ̀gbọ́n ògòdò yẹn ó máa ń wà incantated ọ̀fọ̀ pípè àyájọ́ ògèdè àpẹ̀lú so then nílùú Ìdànrè ó ní àkókò tá a máa ń ṣe yẹn nobody ẹnìkan ọ̀kan lè jí láàárọ̀ ó máa sọ ọ̀gbọ́n ògòdò tó wà influence with incantations it is forbidden àwọn bàbá wa ti sọ ó lákòókò because ó máa ní adverse effect tá a bá ṣe not to Ìdànrè alone gbogbo ibi tílẹ̀ Oòduà bá ti dé so wọ́n ti sọ fún wa ẹ má ṣe eléyìí o eléyìí ni so eléyìí dẹ́fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ń sìn the lyric one yẹn. ẹ bá ń fèdè Ìdànrè ẹ fi kí gbogbo ọmọ Yorùbá. mo kí kété ọmọdé pátápátá nílé náà kù níbòkíbó yẹ ẹ bá yà. ẹ má fọ̀rọ̀ kankan sábẹ́ àwọn ohun ẹ sọ̀rọ̀ gidi ni o. níbòkíbó yẹ ẹ bá yà ọlọ́fàǹgbèwé o Ọ̀rọ̀sàdé wà pẹ̀lú ẹ ojú bàbá arẹ́yìn wẹ́ o olú èrè máa gbó arẹ́yìn wẹ́ o ẹ̀wọ̀n ká ṣàṣeyọrí o mo kí ìdá ẹ̀rọ máa jó ọ̀bà mo kí wọn o amadẹ́sẹ̀bọ́ àwọn alálẹ̀ irútẹ̀rú alálẹ̀ yé ìròrò bẹ́ẹ̀jì alálẹ̀ yé pápá orí dẹ́gbẹ́jọ bu títà ẹ̀wọ̀n lèkè méjì tákọ́tábó ó lè ka ìrọ̀rú jẹ èkéde ẹnu kan erékù lẹ́dẹ̀jẹ́ bu sísọ jẹ́ yín mo kí wọn o ẹ̀wọ̀n bá ká ṣe ẹ̀wọ̀n kó rere wálé o. àṣẹ ọdẹ bàbá tẹ bá wò dáadáa kí ló lè bà yín lẹ́rù ẹ jẹ́ n sọ̀rọ̀ tán bàbá táwa ní wọ́n wá bàbá dé bí báyìí bàbá wa wọ búùtù ẹ wá wọ trainers ẹ wá ń sá lọ kí ló lè bà yín lẹ́rù.
Ọlọ́run má jẹ́ àríkú ọmọ. káyọ̀ yẹn kó o mẹ́kù. Kò sí ìtọ̀kan lè bà mí lẹ́rù. ajínigbé ò lè jí ń gbé. Gbogbo ti jẹ́ tolúwa ẹni gan ajínigbé. bàbá. Ọlọ́fin gan tó tó ìlú Ìdọ̀rẹ̀. Òun ni ọ̀gá Lárúbáwá. bí ti bá wò mo fẹ́ kẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Ṣé mọ̀ pé nígbà tí Oòduà ń bọ̀ láti Lárúbáwá tá à ń pè ní Mákà, ó láwọn ìlú tó ń dúró. Gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ látẹnu àwọn bàbá wa, Oòduà ẹ̀gbọ́n, Ọlọ́fin Àdìmúlà àbúrò, wọ́n jọ wá ní. bẹ́ẹ̀ ni. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò sí ẹnìkan tó wá láti Upper Egypt tí ò ní bó ṣe ń rìnrìn ẹ̀. bẹ́ẹ̀ ni. Kò dẹ̀ sí kan nínú wọn tó wá tí ò lọ́pàá tó fi tì. bẹ́ẹ̀ ni. Kò dẹ̀ sí kankan nínú wọn tó wá tí ò ní dágà. bẹ́ẹ̀ ni. Àwọn tó ń jí ní gbélé ní are they not from that area? bẹ́ẹ̀ ni. So nílùú Ìdànrè o, ìwéré ilé ni wá, ogun ò kí ń kó wa, ìrúkúrú ò kí ń wọ̀dọ̀ ni. Tó bá wọ̀dọ̀ rẹ̀ àṣírí àtú. Gẹ́gẹ́ bí ìlànà táwọn bàbá nígbà náà àjẹ́ tí kúrò ní ládàá. There's one thing I want you to know tí mo fẹ́ kẹ́ mọ̀ lé. Láti gbà ìwáṣẹ̀ bí Ìdànrè ṣe ń ṣe ọdún wọn, bí Ìdànrè ṣe ń ṣe ìṣẹ̀ṣe wọn, tí ogun ò kó wọn, tí ẹnìkan ò rí wọn mú lẹ́rú, àyípadà o. Ìkọ̀kan la mú kúrò, ayé ọ̀làjú ti dé, àfẹnìyàn rúbọ mọ́. Besides that, kò sí ìṣẹ̀ṣe Ìdànrè tí Ìdànrè kì í ṣe. ṣó ti ṣẹlẹ̀ ní tó fẹ̀yìn ẹ̀rú bọ nígbà kan. Láyé àtijọ́ sí 300 years ago. Wọ́n fẹ́ yà ṣẹ̀bọ̀n pé nǹkan tá a rí nígbà yẹn láyé là ń lò. ọ̀làjú ti dé. Ṣùgbọ́n láti bí 120 years to this time, ọ̀làjú ti dé. Kì í ṣe Christendom o. bẹ́ẹ̀ ni. Ayé ríra wa wípé kò yẹ ká máa lora wa láti fi ṣe ètò. bẹ́ẹ̀ ni. Nítorí pé Bíbélì gan ò sọ́pọ̀tì ẹ̀. ọ̀dà tẹ bá wò dáadáa ẹ lè fọwọ́ sọ̀yà pé oníṣẹ̀ṣe pọ́nbélé ni. ó níbi tí mò ń lọ o. Mi ò ní méjì. ṣé ẹ máa lọ ṣọ́ọ̀ṣì. Tí àwọn ọmọ mi bá fẹ́ ṣe wedding máa mú wọn lọ. Èèyàn o kò dé Ọlọ́run nù. Tẹ bá lọ wo ìwé Númérì orí 9, ẹ kà á láti ẹsẹ̀ 7. Ó sọ, ó ní mo pàṣẹ fún ẹ̀yin ọmọ Ísírẹ́lì, ó ní kí ẹ dìde kí ẹ lọ ṣe àṣẹ ìrékọjá láti sàmì sí àyájọ́ tí ẹ kúrò lóko ẹrú ní oṣù 5 tí ẹ jáde. Ó ní àṣẹ yìí òdì gbọ́dọ̀ di ọ̀la, kẹ wá fi sí ẹnu ọ̀nà yín torí kí àkọ́bí ọmọ yín má bàa kú. Ó wà nínú Bíbélì. Ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe nìyẹn. It's been observed in the land of Jew up to today. Is it not part of their tradition? Part of their tradition. Inú Orósù náà bí mi sí. Inú Orósù ni mo dàgbà sí. Mo lọ school, mo lọ university, mo tún padà wá ṣe ẹ̀sìn yẹn. ẹ̀sìn bàbá yín. Bẹ́ẹ̀ ni. Torí ẹni tí ò bá ṣẹ̀sìn yìí kò lè jẹ oyè ọsọ́lọ̀. nílùú Ìdànrè. Òdòdó Ìdànrè láwa yìí. Kì í ṣe Òdòdó. ibo ní wàyí. We are talking of Ìdànrè. Ìdànrè gángan rè. Òdòdó ni eléyìí, Ìdànrè wà lókè Ìdànrè. Ìdànrè tó wà lókè. Kò sí ìlú oko níbí. látijọ́. Ibi tí wọ́n ń gbin iṣu gbé ọ̀gẹ̀dẹ̀. But nígbà tí population wa increase, tí population bẹ̀ sí ní pọ̀, we don said ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ ká lè máa ṣe tó yẹ. Ibi tí à ń pè ní Ìdànrè, ibi tí àwọn baba ńlá baba wa tẹ̀dó sí, tí wọ́n lò for over 1,200 years, ó wà lókè lọ́hùn. Ẹ rí palace ọwọ́ òfìdúró ibẹ̀, ẹ rí ààfin Ọ̀ṣọ́lọ̀, a rí skul mbẹ, ẹ rí skul mbẹ, ẹ rí ààfin Aswan, ẹ rí ti Lóbu, ẹ rí ti Lọ́rìn, ẹ rí tọ̀dọ̀fin, ẹ rí ti Jogoro, bẹ́ẹ̀ ọjọ́ Múlúdà, gbogbo ẹ̀ bó ṣe wà ń bẹ̀ nìyẹn. Ibẹ̀ yẹn gbọ́ngbọ́ngbọ́n ní Ìdànrè. Agbègbè làwọn eléyìí o, agbègbè Ìdànrè. oko. Abúlé tó wà lọ́dà Ìdànrè. Bàbá kí ló dé tí Ìdànrè ò fi kúrò ní ìṣẹ̀ṣe? Ó níbi tí mò ń lọ o. Ìdànrè ló kúrò nínú ìṣẹ̀ṣe. Ṣé ó possible báyìí ká sọ pé kí Ifẹ̀ kúrò nínú ìṣẹ̀ṣe? Ṣé ó possible ká sọ pé kí Aláàfin má bọ̀ ṣọ̀gbọ́n? Ṣé o rántí? Bẹ́ẹ̀ni.
nígbà tí Aláàfin Adéyẹmí àná tó dolóògùn táwọn mùsùlùmí fẹ́ lọ gbé kí làwọn oníṣẹ̀ṣe Ṣàngó ṣe. wọ́n gbà o. ó gbà náà ni same thing happened here. nígbà tí ọba ọwá gbèsè tó farabalẹ̀ tó kú yẹ ó ní àwọn ọmọ ẹ ní ayé ti dáyé kìrìsìtẹ́nì ó pé ó tẹ́ ẹ bá ti mọ̀ pé ayé dáyé kìrìsìtẹ́nì ẹ kọ̀wé wá ìran yóò níjọba ń bí ìjọba fi ṣẹṣẹ ṣeré. mo ní tá a bá sọdún Orósùn kò sọdún kankan tán lè ṣe nílẹ̀ Káàárọ̀ Oòjíire. bàbá tá a bá ní ká wá wò ó jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá mọ́fìtì ẹ̀fẹ́ jẹ́ kẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ mọ́ fọ̀rọ̀ kankan sábì àwọn o sọ́dá akọ́bá wà nílẹ̀ Yorùbá kọ́ mọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe. ọba tí ò bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ kó forí tẹ́lẹ̀. bíi ti báwo. ìṣẹ̀ṣe ló fi dóòlẹ̀ Yorùbá. ọba tó bá jẹ́ mùsùlùmí kó lọ Mẹ́kà kó lọ wéláwà ní. èyí tó bá lè jẹ́ Kírísítẹ̀nì kó lọ gbadé ẹ̀dùn Jésù Kristi adé ìsadé. ṣùgbọ́n ọba ìṣẹ̀ṣe ètùtù òun la fi ń jẹ ọba ní ilẹ̀ Yorùbá. ilẹ̀ Káàárọ̀ Oòjíire. bẹ́ẹ̀ ni o kì í ṣe bí nìkan. ilẹ̀ Yorùbá pátápátá. it happens in Ethiopia. It happens in Sudan. It happens in Togo. It happens in Côte d'Ivoire. It happens in Trinidad and Tobago. Even in Brazil. And some areas in South America. Tí wọ́n ṣe Yorùbá. Ìṣẹ̀ṣe ni o. Ìṣẹ̀ṣe la fi ń jọba. Ìṣẹ̀ṣe ni nítorí ó ní nǹkan kan táwọn bàbá wa ti ṣe tí a kò nílẹ̀ tó yẹ pé ọdọọdún. It's like when Jesus Christ was born, Christmas. Ìṣẹ̀ṣe wọn náà nìyẹn. They do it yearly. Wọ́n máa ṣe lọ́dọọdún náà. So ẹnikẹ́ni tó bá fẹ́ jọba iṣẹ́ rí wàhálà tí Yorùbá ní ṣe mọ́. bíi ti báwo. ẹ ṣe Awólọ́wọ̀ ló kó wàhálà lẹ̀. bàbá Àkànẹ́. bẹ́ẹ̀ni bíi ti báwo. ó ṣe wá lóore o. ó ṣe wá lóore ó jẹ́ kí ọ̀làjú ó wọ ọ̀nà kóòtù Oòjíire ṣùgbọ́n ó sọ ipò ọba di yẹpẹrẹ. bíi ti báwo. ẹ ṣe ó gbé ìjọba kúrò lọ́wọ́ ọba. gbé fáwọn. àwọn olóṣèlú. nísìnyí ó ní bá a ṣe ń jọba. bó la ṣe ń jọba. mo fẹ́ kẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. a kì í fi ojú lásán jọba. láyé àtijọ́ Ifá la máa ń béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín. àtòrí ẹni tí ò sún ẹ. àtòrí ẹni tí ò sún ọ ṣe. ọ̀rọ̀ ńlá á sọ di kékeré á fi kékeré á sọ di ńlá. Ọlọ́run lè jẹ́ kí ohun burúkú ṣẹlẹ̀ sí wa. láyé àtijọ́ ọmọ oṣù mẹ́fà lè jọba. látijọ́. tí Ifá bá mu. nítorí à ń wo iye ẹni tó lè wà tẹ́rú tí ò ní kó wa lẹ́rú tógun ò ní jà wá tí nǹkan tí kó a máa ké bí eku tẹ́yẹ a máa ké bí ẹyẹ ọmọ ìyá máa fọ̀n bẹ́ẹ̀ mẹ́rin àbòyún á bí wẹ́rẹ́ àgàn tí ò lóyún á rọ́mọ gbé tó bá mọ́mọ oṣù mẹ́fà láyé àtijọ́ wọn fi jọba. ìgbà yẹn làwọn abọ́bá jẹ́ níyì. so ní ìsìn ẹni tó bá wu gómìnà ló lè bú. wọ́n tẹ̀ tún wá bẹ̀rẹ̀ sí lè ṣe àṣà tuntun báyìí wọ́n ní our king is coming from America. wọ́n ní tó wà lamẹ́ríkà làwọn ìjọba tó wà UK àwọn tó mọ ilé ọ̀fìlẹ̀ nǹkan tó ṣe é sí ṣe bá ti rírọ̀ ẹ̀ ní ẹ wò pé tí mo nù. bẹ́ẹ̀ni. ṣé kì í ṣe wọn lọ́wọ́. ó ń gbádùn lọ́wọ́ ní Amẹ́ríkà. àìmọye wọn bẹ́ẹ̀ tọ́lọ̀ ń ṣe bàtà ṣe. ìṣẹ̀ṣe la fi dálẹ̀ Yorùbá. ìṣẹ̀ṣe la fi ń jẹ ọba. oyè ọsọ́lọ̀ yìí ìṣẹ̀ṣe ni. wọn lè fi pásítọ̀ jẹ. ṣé oyè ọsọ́lọ̀ ọmọ ọsọ́lọ̀ bó gbọ́n bó lówó tó dàbí gómìnà tí ò bá ṣe ọdún Orósùn kò lè jẹ́. ṣé ìṣẹ̀ṣe kọ́ nìyẹn. ìṣẹ̀ṣe ni kì í ṣe torí ọsọ́lọ̀ lè fi wọ ìṣẹ̀ṣe o. ẹ ti wà ní ìṣẹ̀ṣe ti pẹ́. ọdún yìí ló pé 43 years. tẹ̀ tí ń ṣe ìṣẹ̀ṣe yín bọ̀. mo tún ṣe ìṣẹ̀ṣe bọ̀. the reason tí mo dẹ̀ fi ṣe ni pé mo fẹ́ràn bàbá mi tó bá dàgbà tó bá lọ mi nífẹ̀ẹ́ kan sí láìsí níbẹ̀ kì í ṣòro ọsọ́lọ̀ mo fi nígbà tó yẹ kàn mí gbogbo ìlú ló ní ó ní mo fi sọ pé
èmi ni Ọ̀ṣọ́lọ̀ ìlú Fẹ́mi lóye gbogbo ìlúgẹ lọ́yàn yìí. pátápátá ọkùnrin ni o onílé ni o àlejò ni o ọba tó wà lórí ìtẹ́gbà ẹ̀ orí tó ọba fún mi kó wò lè gbà torí is a ruling house. àwọn ẹbí wa jókòó kọ lẹ́tà sí wọn pé tẹ bá mẹ́nikẹ́ni wá bá mi o tó bá ti ṣe òjò òwò nígbà o gbogbo ìlú náà agree nítorí wọ́n gbà wípé mo ìṣẹ̀ṣe yẹn ẹgbẹ́ lárugẹ. bẹ́ẹ̀ ohun tí a bá láyé táwọn baba ńlá wa ti ń ṣe tìlú fi ń réjú tìlú fi ń tòrò òun náà ń pè ní ìṣẹ̀ṣe. bàbá ọjọ́ wo ló burú jù lọ fún yín lọ tó burú jù lọ nínú ìṣẹ̀ṣe fún yín tẹ wá wò pé tí ìbá ṣe wípé kò yẹ kí n ṣe ìṣẹ̀ṣe yìí ṣàtìrọ́jọ́ yẹn rí torí kò sí bí Sáàmù ó ṣe ní dúdú tí ò ní ní funfun mo fẹ́ kẹ́ yanu sọ̀rọ̀ ni mo fẹ́ kẹ́ yanu sọ̀rọ̀ bàbá. kò yẹ ká purọ́ o bí ti kú o mi ò tí ì rí o débi tí mo wà yìí mi ò tí ì rí nítorí mi ò fi gbà kankan rí ohun tó bí mi nínú ń bẹ̀. ṣé mo pé èèyàn méjì lè jà bẹ́ẹ̀ni ká sọ̀rọ̀ àlùfànṣá ìyẹn yàtọ̀. kẹ́dẹ̀ yanjú ẹ̀. mo kí n sọ pé ìwọ Ọlọ́run kí ló dé tí o jẹ́ kí n ṣe irú nǹkan báyìí mi ò tí ì rí. ibùdó ìpògbà tí mo l'accident ó kù bí oṣù mẹ́ta tó ń ṣọdún tí mo fi l'accident but nǹkan tí ó bá máa ṣẹlẹ̀ sí yàn tó lè ṣe kó máa ṣẹlẹ̀. àṣẹlẹ̀. but ọjọ́ tó yẹ kó ń ṣọdún yẹn tó yẹ kí n regret ọba nìkan lọ bí mi léèrè pé ìgbà wo mo fẹ́ kán ṣọdún mi ò dẹ̀ tí ì sí lọ́sọ̀nà ọba tó ràn yà wá. bí ìfẹ́ mi ṣe rí lọ́kàn bá tó gbéṣẹ́ ni mi ò tí ì jọ sọ́lọ̀ ń gbà yẹn ẹ̀gbọ́n mi ló wà mí irú ọba àtọ́sọ́lọ̀ ló ń pàṣẹ wọ́n ṣe ń ṣọdún ó wá bí mi ò dẹ̀ ṣọsọ́lọ̀ kí ló fẹ́ bí mi nínú kí ló fẹ́ regret mo dẹ̀ ní kó mú ọjọ́ tó bá ti wọ́n look at what God has done for me that time ọjọ́ yẹn ni mo dìde ọjọ́ tó ṣe ọdún yẹn ni mo dìde lórí àkéte àìsàn tí mo fi lè jókòó ẹsẹ̀ yìí kan lọ́nà mẹ́rin èyí kan lọ́nà méjì dáta sílẹ̀ ọjọ́ yẹn ni mo dìde láti gbà yẹn pé o ti dùbúlẹ̀ mọ́ ó ń dá sí ni o so kí ni mo wá fẹ́ regret. ẹ já wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ ọba mi wà láti orílẹ̀-èdè Amẹ́ríkà kò ní nǹkan kan torí láyé àtijọ́ ọmọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́ lèmi láyé àtijọ́ a mọ̀ wípé wọ́n ń fi ògbólógbò ọdẹ tàbí ògbólógbò babaláwo náà fi jọba látijọ́ bí ẹni tí pàgùn dé àlámù kí la fẹ́ ṣe sí bí pé kankan dédé mú àwọn ọba wa nílẹ̀ Yorùbá kan kí wọ́n mọ́lẹ̀ báńdíìtì kan dún ẹ lọ́bẹ̀ lọ́rùn sọ yẹ kó rí bẹ́ẹ̀. a ti sọ̀rọ̀ kan ṣíwájú ọba tí ò bá ṣe ìṣẹ̀ṣe kí ló fẹ́ fi lágbára. lọ́kọ̀ ọlọ́pàá sẹ́yìn. ọlọ́pàá wá jágbára. àtàwọn sójà àtàwọn àmọ̀tẹ́kùn. ẹ jẹ́ ìsọ̀kan fún mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín is about 28 years ago mi ò tí ì jọ sọ́lọ̀ mo lọ Port Harcourt mo wá ń bọ̀ láti Port Harcourt èmi àti girlfriend mi kan gbà ẹ́ ó ní problem Port Harcourt mo wá tẹ̀lé lọ ó ìwà láyé o ká ní mo mọ̀ pé fẹ́ wá ń interview mi lé màá ní kàn pé wá kó wá testify ó yá irọ́ ni mo pa bá ṣe ń bọ̀ láti between Port Harcourt and Aba Road there was a serious armed robbery gbogbo ilé gbogbo ọ̀nà dá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dúró in a nutshell. mo ń gbọ́ yín lọ ẹ máa sọ̀rọ̀ yín lọ. in a nutshell. lẹ́yìn bọ́tò wá ṣe débẹ̀ mo sọ fún wọn pé kí là ń dúró fún wọ́n láwọn olè mo lólè wọ́n ní ẹ ókè ẹ̀yin ẹbí mi lẹ̀ kò wá ju bí irú bí yìí sí. inú mọ́tò èrò lẹ́wà. inú mọ́tò èrò mo wà. ẹ̀yin kọ́ lẹ́wà. ebi kọ́ mo wá o. kí ló gbóyin láyà. Ọlọ́run ni àti ìṣẹ̀ṣe. mo jẹ́rìí yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ọlọ́run àti ìṣẹ̀ṣe tí bàbá mi fi hàn mi ò dá bàbá ìṣẹ̀ṣe ò lè dà mí láéláé. mo dẹ̀ dúró mo ní if that is the case ẹ jẹ́ ìsọ̀kalẹ̀
mo sọ̀kalẹ̀ níwájú Ọlọ́run Olúwa mo fògo fún ẹ o Elédùà tó dá ọ̀run àtayé ìbà rẹ o tó tó. èmi náà ṣe bàárẹ̀ o. mo ṣe bá Ọlọ́run. bí ti báwo. Ọlọ́run gbogbo nǹkan tá a bá ti ṣe tọ́lọ́run ò bá ṣe àmì sí tó ṣe ṣe. mo dẹ̀ sọ̀kalẹ̀ bí wọ́n ṣe rí mi àwọn olè yẹn pẹ̀lú AK-47 tó ń yìnbọn mo dẹ̀ ń ra ń advance tẹ̀lé wọn. ẹ ń tẹ̀lé wọn. mo ra ń tẹ̀lé wọn lọ ìkànnì wọn sọ fún wọn pé bóyá èdè ìlú wọn ló sọ pé ẹni tó ń bọ̀ yìí ń ṣèyàn lásán o ẹ gbági o wọ́n ṣe bẹ́ẹ̀ lùgbó nìyẹn. èmi kọ́ o. Ọlọ́run náà ni. Olúwa Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá ọ̀run àtayé mọ̀ nípa kọ́. Ọlọ́run ni. tó tó rẹ o bàbá. Ọlọ́run ni. nítorí bó o jáwé bó o jágbò tó bá lólóògùn ni ẹ tọ́lọ́run bá fẹ́ yẹpẹrẹ olúwẹ̀ á yẹpẹrẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba kan nílẹ̀ Yorùbá ẹ jẹ́ sọ pé ọba kan nílẹ̀ Yorùbá ní kò gbọdọ̀ sí nǹkan tó ń pè ní ṣẹ̀ṣẹ̀ nílùú. ẹ ó wò ó ní. bíi ti bó o lápá abẹ ní mi lápá abẹ. ní wo bàbá ó bá yé kó ti bá yé jẹ́. lọ́nà wo lẹ fi sọ bẹ́ẹ̀. ó bá yé jẹ́. bíi ti báwo. tí ò bá sì ṣẹ̀ṣẹ̀ wọ̀ níbi tí ò bá sì ṣẹ̀ṣẹ̀ wọ́n lè bí sídìílé ọba ni. tí wọn bá bí sídìílé ọba tí wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe ṣó lè jọba. ẹ máa wò ó Ọlọ́run gan sọ o ó ní ẹ fi ohun tí ń ṣe ti Késárì fún Késárì ẹ fi èyí tó ṣe tòun fún òun. ẹni tó bá ka Old Testament nínú Bíbélì nígbà tí Jésù Kristi dé ó ní kì í ṣe pé òun fẹ́ wá parẹ́ o ó ló lé àwọn àtúnṣe kọ̀ọ̀kan. Bíbélì wo la lè kà ní New Testament tí a ní rìfà ẹ̀ sí Old Testament. ohun tá a fi dóòlù là ń pè ní ṣẹ̀ṣẹ̀. ìdálù níṣèlú. ìdálù níṣèlú òun ní ṣẹ̀ṣẹ̀. ẹ fi yẹn lẹ̀ èmi ò ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn tó bá ti tẹ́ ìlú lọ́rùn àti Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn tó ní kọ́ lọ tẹ̀bẹ̀dó àgbèsè. ọmọ bíbí Ilé Ifẹ̀ Ifẹ̀ lẹ́yìn náà ti wá. ṣé èmi ò wá láti fẹ́ mo dúró nífẹ̀. ẹ dúró nífẹ̀ bẹ́ẹ̀ ni. èmi ọmọ Ọlọ́fin èmi ọmọ Ọlọ́fin. Ifẹ̀ lẹ ti dúró. kò sí ọmọ Oòduà tó lè pàtàn lé wa lórí. kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Oòduà wọ́n bí Ọlọ́fin Àdìmọ́lá Àtẹ̀bí ọmọ ìyá ọmọ bàbá ẹ̀gbọ́n wọn tó bí kò ṣeé sọ òun ló wà lórí omi tó dàbí smoke yẹn tó bá sọ jù yẹn lọ ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́. ọ̀rọ̀ burúkú ni àní sọ o. Ọlọ́fin ní Oòduà fẹ́ gbogbo ìyàwó tó fẹ́ ṣé ọmọ mi lè pàtàn lórí ẹ̀gbọ́n mi yìí láíláí àbí àbúrò mi láíláí nígbà tó yẹ pé ìyá wọn ojú wọn ni mo fẹ́ ìyá wọn wálé. okó kan náà fi bí wọn. bẹ́ẹ̀ ni o ẹ lọ bí wọ́n léèrè adé tí gbogbo wọn sọ pé adé Oòduà yìí kò sí lóye ọ̀dọ́ ni o. ibo ló wà. ó wà ní Ìdọ̀rẹ̀. ṣé gbogbo Yorùbá sì mọ̀ nǹkan tẹ́ ń sọ. dáadáa àfẹ tó bá fẹ́ parọ́. adé ìwòlẹ̀ pé. adé Oòduà gangan tó jẹ́ adé tó ń gbé wá láti Mẹ́kà. sáwọn èèyàn ní máa náwó sí lórí social media pé irọ́ ni bàbá yẹn pa. ẹ kàn sọ pé irọ́ ni mo pa tó bá ti sọ pé irọ́ ni tá bá ti jọba tó bá ti da December kan wá wá dé yẹn. mo sọ pé jáde lọ́sàn-án èèwọ̀ ni. èèwọ̀ ni o nítorí wọ́n da nígbà tí òkùnkùn ṣú òkè lọ́jọ́ o. òru ni. òru ni o. òru ni o. òun ni Ọlọ́fin gbé tó lédọ̀rẹ̀ kúrò títí títa fi sáwọ́ orí òkúta yìí. àwọn tó mọ̀ nípa ẹ̀ ọba Benin mọ̀ nípa ẹ̀ o. Benin. Aláàfin mọ̀ nípa ẹ̀ o. Aláàfin. ọba Ìwérelé. Ìwérelé. Ọ̀ọ̀ni. Ọ̀nìrìṣà. ṣùgbọ́n a sọ pé a ju Ọ̀nìrìṣà o. bíi ti báwo. ẹ ṣe ẹni tó bá ti jogún bàbá èèyàn kí ló jẹ́ fún yàn. èmi ní ìsìn I'm one of the youngest of my father's offspring. èmi ni mo jọ sọ́lọ. ẹ̀yin lẹ kéré jù. èèyàn méjì ló wà lẹ́yìn ní ọmọ bàbá mi. mo láwọn ẹ̀gbọ́n tó bí mi wọn lọ́mọ bàbá. wọ́n ìwà láyé o. ọjọ́ tó ti fún mi lọ́sọ̀lọ̀. ẹ ti jù wọ́n lọ. gbogbo wọn tó bá fẹ́ ṣe nǹkan tó wọn bá rí mi tó bá dé sí ẹ ráwọn ẹ̀gbọ́n wọn máa kúlẹ̀ máa gbé wọn dìde. Ọlọ́fin ò lè sọ pé òun ju Oòduà. ẹni tó bá dẹ̀ tún wà ní pòsíṣàn Oòduà ó ti ju Ọlọ́fin lọ. a jẹ́ wípé nǹkan tá à ń sọ ń sìn ni pé ìlú yìí ìlú Ọlọ́fin la wà. ìlú Ọlọ́fin ni o. Àdìmúlà òun náà pè ní Àrèmìtà. ẹ mọ̀ koríki ìlú yín mọ̀ ń gbọ́ yín. jẹ́ mi. ẹ mọ̀ kí oríkì Ìdẹ̀rẹ̀ gbogbo ọmọ Ìdẹ̀rẹ̀ fẹ́ gbọ́
mo ti kí oríkì Ìdànrè ẹ kì í. ṣẹ́ni bí tí oríkì Ìdànrè burú sí tá a bá ṣe é jù yín lọ mo gbọ́dọ̀ pe ewúrẹ́ àbí kí n pajá ajá àbí kí n lọ mágbò àgbò. níbi tí agbára Ọlọ́fin dé nǹkan tá a kàn lè sọ ni pé Ọlọ́fin náà yẹ ẹ̀rù lálẹ́ eléjì gbẹgbẹ ó tán ó lòjà ẹ̀rọ ìrọ̀dá ó lòjà tẹ̀ fúnrọ̀ òjò wà nùkàn mẹ́fẹ̀ẹ́ tún dérò yìí agabẹ́gi ni gan-an Ọlọ́fin wo jà olówó mi ẹ̀rù lálẹ́ o. Ọlọ́fin máa gbé èmi náà o má fi mí lẹ̀ máa ràn mí lọ́wọ́ o alálẹ̀ ilẹ̀ Yorùbá ibi tí mo dúró sí náà máa gbé èmi náà má fi mí lẹ̀ o torí alálẹ̀ ni gbogbo Yorùbá ń bọ̀. alálẹ̀ ni bàbá ọ̀rọ̀ wà náà ọ̀rọ̀ tẹ́ sọ yẹn o. mọ́mọ́ ti sí ni mo ti ọ̀rọ̀ yẹn sí ni. àwọn ti tòbí off camera. bàbá ṣé ẹ mọ̀ pé kinní kan wà mọ̀ tí ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ yín ṣé kí n sọ ẹ bẹ̀rù. kí lèèyàn fẹ́ bẹ̀rù sí ẹni tí ò bá lóòótọ́ lẹ́nu tó máa ń bẹ̀rù ṣùgbọ́n ẹ̀gbọ́n nǹkan táwọn bàbá wa sọ wọ́n ní olóòótọ́ òkè ń kú sípò ìkà ó máa ń jẹ̀yà ṣùgbọ́n lọ́rẹ̀ẹ́yìn òun náà ni wọ́n máa fi gbà fún ọ̀rọ̀ tí mò ń bá yín sọ èmi àti Aláàfin late Aláàfin Adéyẹmí I engage on social media on this matter. kí ló fà á. mo kọ́ náà ní pé ìlú kan ò ju Ìdànrè lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n wa nífẹ̀ẹ́ Ọlọ́fin ò lè sọ pé òun ò dúró nífẹ̀ẹ́ náà. ó dúró nífẹ̀ẹ́. àìmọye ìlú tó kúrò nítorí nígbà tá à ń pè nífẹ̀ẹ́ òkè kó tó di pé ó da Ìdànrè tó máa ń pa ìtàn lẹ́ni níbo náà làwọn ti lọ wọ́n nífẹ̀ẹ́ Ifẹ̀ òkè ní Ìdànrè Ifẹ̀ ilé ní ilé Ifẹ̀ tó wà yìí ṣebí gbogbo wa làwọn lọ ń sọdún bẹ́ẹ̀ nígbà tó Oòduà wà láyé àwọn àwọn ẹmọ bí tá sí Oòduà sí gbóná sí Oòduà sí. mi lè sọ fún mi lè sọ ọmọ Ọlọ́fin lèmi ọmọ owó mi tàn Ọlọ́fin náà yẹ ẹ̀rù lálẹ́. Ọlọ́fin sì ní àwọn ẹrú tó pọ̀. ẹ má jẹ́ àsọ̀rọ̀ torí òtítọ́ ẹ̀rù Ọlọ́fin ìyàwó tọ́lọ́fin kan fẹ́ ìgbọ́n ẹ̀ tó ń bímọ tó sọ wọ́n lórúkọ. bíi ti báwo. ti bá lóbìnrin tó wù mí àbúrò mi yìí ló ní èèyàn mo dẹ̀ rí lọ́dọ̀ ẹ̀ pé wá ọmọbìnrin yìí máa wọ́n fún mi á mú wá nígbà yẹn ìfẹ́ wà láàárín ẹ̀gbọ́n Ọlọ́fin ló jogún Oòduà òun náà fi pàṣẹ nílẹ̀ Yorùbá pé àbúrò ló jogún ẹ̀gbọ́n ọmọ ìyá tí n bá dàgbà tí n bá lọ àwọn ọmọ ìyá mi á dúró wọ́n lágbára lórí property ilé ìtaṣẹ̀ ìkàwé tí a gbé lọ́ọ̀ wá àwọn òfin là ń sọ pé ṣèbẹ́rù bàbá mi ò lẹ́rù mi bíi tí àbúrò bàbá ẹ̀ wà láyé ìgbà yẹn nǹkan tó wà láàrin Ọlọ́fin. a jẹ́ pé kú òun sẹ́ẹ̀tì àwọn tán sọ pé wọ́n wá bàbá kiri bòrò ló ti gbé yẹn lọ ó ní ibi tí mò ń lọ pé kú òun sẹ́ẹ̀tì àwọn tí bòrò ló jí gbé báwa náà ti palẹ̀ bàbá mọ́ pé ransom ló. bàbá Ọlọ́run ò ní kúrò níbi tó wà ẹwé òde ló sunkún. ọ̀dà ẹ wá nà ká sí kámẹ́rà ẹ sún gbogbo ọmọ Yorùbá pé wọ́n gbọ́dọ̀ fi ṣẹ̀ sílẹ̀. tó tẹ ní ìdí kí n nà ká pẹ̀lú gbogbo ilé tí ń sọ látàárọ̀ wọ́n tún mọ̀ pé wọ́n gbọ́dọ̀ fi ṣẹ̀ sílẹ̀. ẹ jẹ́ sọ fún yín àìmọye pásítọ̀ tí Ọlọ́run bless lẹ́nìí tí ò fi ṣẹ̀ ṣe ilé ẹ lẹ́ o. bírú àwọn pásítọ̀. mi ò lè dárúkọ. ok bírú pásítọ̀ yìí. ọ̀dà mò ń gbádùn yín lọ bàbá. ọmọ Yorùbá tó bá ti fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ó fi ayé ẹ̀ lẹ̀ nìyẹn. ẹ máa gbọ́ ìlú tí ìṣẹ̀ṣe ò sí nílẹ̀ Yorùbá ibẹ̀ lógún ti ń jà jù báyìí o. ẹ dákọ bíi mẹ́ta. àmì ní dárúkọ. ọ̀dà ẹ máa sọ̀rọ̀ yín lọ. gbogbo alamọ bíi dé ìṣẹ̀ṣe lè wà nílùú tí ọmọ ìlú bá ti ṣe alamí. tọ́jú ọmọ Yorùbá bẹ̀. bẹ́ẹ̀ ṣé mo pé bírú èmi báyìí ní mo mojúbọ àwọn ìṣẹ̀ṣe Ìdànrè lọ́jọ́ tí n bá ti gbà bọ̀dì sí alálẹ̀ Ìdànrè mo máa ìrírí percussion ẹ o ọ̀tẹ̀ kan ti bàjẹ́. a ti bàjẹ́. nǹkan tó ṣe wá nílẹ̀ Yorùbá nìyẹn àwọn ọmọ Yorùbá wọ́n gba owó ju ìṣẹ̀ṣe wọ́n tú àṣírí ìlú wọn síta ẹ máa gbọ́ ibi tí ò ti yẹ ká fi ewúrẹ́ bọ́fá tá a bá ti lọ fi bọ́fá kí la ṣe
àti dalẹ̀. àti dalẹ̀ yẹn ṣé ipá yẹn tún lè pè láíláí. ó ì máa padà wá o wàá tó 50 years. up to 50 years. ìdánrẹ́ òṣè yẹn o. ìdánrẹ́ òṣè yẹn. no àwa tá à ń ṣe tí Ọlọ́run gbé ìlú yìí lé lọ́wọ́ tí Ọlọ́run fún ní àṣẹ ìlú yìí láti máa ṣe àdúrà gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe àti ìṣẹ̀dálẹ̀ àti ìgbàbọ̀dé. bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba mi wà àwọn àjọba báyìí ọ̀rọ̀ tí mò ń sọ yọmọ yé wọ́n dẹ̀ lọ mọ ṣe kábíyèsí wọn l'Amẹ́ríkà wọ́n á ní bàbá wọ́n á ní kò síjọ́ tẹ wá kábíyèsí dáàfin tẹ́ bọ̀n rí àwọn l'Amẹ́ríkà náà ti náà wà ní tiwọn. ìyẹn ò kí ń ṣọba. kí ló tẹ fi sọ bẹ́ẹ̀. ọba mi fi lù ú lẹ̀ ṣe rí bí mo ṣe wà yìí láti ìgbà tí mo ti jẹ ọsọlọ mo láwọn ọmọ sílùú.